ó yá ẹ̀yin tèmi ṣàríà lọ ti tẹ́ nílẹ̀ Yorùbá ṣàríà lọ ti padà tẹ́ orí ibú ti bá ṣàríà lọ ti padà kàgbákò nílẹ̀ Yorùbá yes àwọn ọmọ Yorùbá ti yarí tán báyìí ó ti di wèrè ó ti di wòrò sí wòrò ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ànígbà ṣàríà lọ lórí burúkú rẹ fẹ́ gbé fún wa nílẹ̀ Yorùbá ẹdún náà kó tó di pé a play fídíò yìí ṣẹ́yìn bí lè fún nínú incarnation pé èèyàn máa ń padà wá gbogbo àṣírí yẹn lè máa gbọ́ nínú fídíò yìí o èyí tẹ máa wo fídíò tẹ máa ń súnmọ́ wájú tó bá farabalẹ̀ wò ní mo bó ṣe lọ àwọn pípò yóò sí mi o wọ́n ní wọn rí lẹ́yìn tí o àwọn wèrè oníṣàríà lọ yìí wọ́n ní wọ́n wú jáde ní o àṣírí ti tú o àwọn tí wọ́n dá ṣàríà lọ kalẹ̀ àṣé kò ń ṣòfin inú ìwé Ọlọ́run àbí ìwé kíná pè àṣàwọ̀ kan náà pé bí ìkòtò náà pé bí ìkòtò wọ́n ti tú àṣírí àwọn tó sọ̀rọ̀ ṣàríà lọ tó ní òfin Ọlọ́run ni ìmáàmù ńláńlá kan ló wá tú àṣírí o ṣe gbọ́ pé nílé Nàìjíríà nísìn wọ́n ti ní kó máa fi lẹ́hùn Lárúbáwá kọ́ àwọn ọmọ níwèé tíṣà kan náà lórí ṣó ẹ̀yọ̀ kan yìí náà ni o ní tíṣà kan náà tún bọ̀ tà pé kí ni ibi táwọn ti ń kọ́ ọmọ kódà yìí fún mathematics as a subject pé Lárúbáwá làwọn fi ń kọ́ wọn Ògúndé àwọn wèrè yìí wọ́n mí ni wá o ṣùgbọ́n àwọn Yorùbá náà yarí wọ́n ní kó jẹ́ ká wọnú ara wa wọ́n ní kó di woro sí woro kó di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ẹjọ́ lórí incarnation yẹn kíní yẹn ó ṣe ìṣọ́taláìsì ní bákanbákan wọ́n ní iṣẹ́ tèmi àti yín ṣe nísìnyí wọ́n lọ́ owó mọ̀ sùn di táìmù ti wà Yorùbá wuyì mo ti ẹ̀dúpẹ́ pé mo wà lára àwọn tó yẹ pé lásìkò yìí wọ́n ń jà ẹ̀yin náà bára yín dúpẹ́ abẹ́yìn ò dúpẹ́ ni dúpẹ́ pé àsìkò yìí ṣojú yín èmi dúpẹ́ o mo ṣojú ẹ̀mí mi bó mo dẹ̀ participate wọ́n ní wíwá ni o ní gbogbo tó kálukú wá ṣe nísìn wọ́n lè máa ṣe a máa padà wá jẹ́ náà ni ṣé ẹ believe in incarnation wọ́n láwọn kan after 1 century náà máa wá àwọn kan máa wá after 3 days àwọn kan máa wá after 5 days àwọn tó máa wá after 1 century wọ́n láwọn akọni ẹjọ́ àwọn akọni wo lẹ́yìn ti suggest tó dé lásìkò wa yìí tó jẹ́ pé irú wọn ẹyọ kan là ń rí ó ti get started báyìí lè fi ṣàríà lọ kó wa lómi ọbẹ̀ nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ orí ibu ṣàríà lọ yín ẹ kó lọ Saudi àbí kẹ́kọ̀ọ́ lọ lè ẹ lọ Sambisa forest ní kẹ́mà ẹ kó ibú kókó lẹ̀ Yorùbá yìí wèrè burúkú yìí ṣàríà lọ níbo Yorùbá wuyì lórúkọ mi ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka lẹ̀ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyìn bàbá yín ní o èyí ni 9th of May 2026 ọjọ́ karùn-ún àbí ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2026 ṣó yóò dùn mọ́ mi gbé tó máa ń fast forward ṣó ẹ máa fast forward eléyìí o àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àgbáríjọ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n sọ̀rọ̀ lórí ṣàríà lọ yìí àtàwọn wèrè tí wọ́n fẹ́ implement ṣàríà lọ lé wa lórí ká máa daṣọ borí kó máa bò wá bí búrẹ́dì ó lẹ́tìkẹ́ ẹjá gbọ́rọ̀ lọ sọ́dọ̀ ṣàríà lọ. náà láti fi báyé yín jẹ ni ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Lárúbáwá ṣé Fowótádé ti bọ́lẹ̀ ni ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Lárúbáwá ẹ sọ fún mi tẹ́ ẹ bá pàdé Lárúbáwá Agéwórí tí wọ́n gé lọ́wọ́. tẹ́ ẹ bá pàdé Lárúbáwá Agéwórí ẹ jẹ́ mọ̀. bí àwọn ń jalè lórí wọ́n ilẹ̀ Lárúbáwá lẹ́yìn wà bí. bẹ́ẹ̀ ni o. ẹ wá rí Lárúbáwá Agéwórí. iṣẹ́ rírí. kí ló dé táwọn máa gé wọn lọ́wọ́ ńbẹ̀. wọ́n ń ṣe òfin burúkú ẹ̀ náà lò. tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́ wọ́n ò lò òfin burúkú yẹn ń bì í àwọn wèrè wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ máa lò ní Nàìjíríà wọ́n ò lò òfin wèrè yẹn ń bì í. even ọtí jẹ́ pé ó wá ìyẹn jáde ẹni tó bá àwọn èèyàn tó bá rí tó mú ọ máa dá ìpadà sílùú ẹ̀ wọ́n máa dá nìyẹn padà sílùú ẹ̀ nìkan ṣé wọ́n máa nà àbí wọ́n máa pa tó yé wèrè yẹn tó ń pa. torí wọ́n mọ̀ kó léwu fáwọn ẹ mọ̀ pé Nàìjíríà tẹ wà ń bẹ̀ yẹn tí gọ́ọ̀mẹ̀ntì bá gbọ́ pé wọ́n pa Nàìjíríà ní ìlú míì ìlú yẹn máa ní problem náà fi lè lo òfin yẹn
náà fi lè lo òfin yẹn oye wọ́n wá ń lo òfin olófin òfin ilẹ̀kílẹ̀ òfin ìlúkìlú wọ́n wá ń lo lọ́dọ̀ tí yẹn dẹ̀gbà Ọlọ́run ṣàríà lọ ti ní problem. wọ́n wá ń lo òfin orí burúkú òfin òfò òfin ọ̀fọ̀ wọ́n wá gbé wá sọ́dọ̀ tí yín wọ́n lé mi èmi òfin Ọlọ́run ni ẹ̀yin dẹ̀gbà oye kí lẹ gbà á fún wọn lófin Ọlọ́run ni ta ló sọ fún yín pé òfin Ọlọ́run ni ìmáàmù mẹ́rin ló ṣòfin ṣẹ̀ríà Àwọn wo ló ní kó máa géèyàn lápá? ìmáàmù Málíkì Àǹbàlí Hànàfí àti Ṣáfi'í ló ṣòfin ṣẹ̀ríà To get started. báwo ló ṣe di pé òfin yẹn ṣe dòfin tí báwo lòfin yẹn ṣe dòfin Ọlọ́run ìgbà wo ni ìmáàmù Málíkì dọlọ́run ìgbà wo ni Ṣáfi'í dọlọ́run ìgbà wo l'Àǹbàlí dọlọ́run ìgbà wo náà dọlọ́run oye eléyìí táálíà lásán táálíà olórí burúkú ọmọ àlè Markaz táálíà ó wá ń sọ̀rọ̀ láwùjọ àwọn èèyàn láwùjọ àwọn èèyàn táálíà náà lanu ó ń sọ̀rọ̀ ká ní pé awakening yóò ṣẹlẹ̀ ni ìkan burúkú á ti ṣẹlẹ̀. á ti ṣẹlẹ̀ bàbá mi. wọ́n ti púṣì sẹ̀ríà lọ yẹn and then ọlọ́run bá tó máa kẹwàá náà kò jẹ́ kí nàìjíríà wà ní ojú kọ̀ọ̀kan ẹ pé gbogbo wa wà secular state ẹ pé Ìgbò ń ṣe kírísítẹ́nì ń ṣe gbogbo wọn ṣe ń bẹ̀ ni ká ní pé wọ́n àlejò náà ṣe ni wọ́n ti kọ́ńkà wọn tipẹ́tipẹ́ ó difficult fún wọn láti kọ́ńkà nàìjíríà ó difficult fún wọn and it's the only way for them now is only way Sharia law tí wọ́n bá ti lè rí yẹn ṣe wọ́n ti kọ́ńkà ẹ̀ tí wọ́n bá ti rí ṣe aṣọ máa líìfù lọ ọdẹ máa pa only door tán fẹ́ gbà wọlé náà nìyẹn. yeah that is the only way kò sọ́nà mi mọ̀ ẹ̀rí pé wọ́n wà so press jẹ́ wọ́n pé Sharia yẹn gbúdọ̀ wọlé wọ́n dẹ̀ ti push ẹ̀ wọ́n dáhùn lóhùn ni. kojú tó ká wọn mọ́. circular state ni wọ́n ti push ẹ̀ títí kò work ni àwọn come out. ọ̀dọ́ wọ́n ní pé wà ní constitution wa o but wọ́n ti lò ní ọkàn àpúfẹ̀ lókù ó wà nú ẹ̀ o wọ́n ló wà ń bẹ́ o wọ́n ti lò wọ́n ti approve kò tó wà nínú ẹ̀ yà opportunity wà fún wọn pé tí wọ́n fẹ́ lò wọ́n lè lò tí wọ́n fẹ́ lò but wọ́n ti approve fún wọn kó máa lò wọ́n tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn wọ́n ti kì í sínú already. àwọn ẹni òfu ẹni àdánù. kò dẹ̀ sí nǹkan méjì náà àwọn fẹ́ lò bẹ́ẹ̀ ni pé káwọn máa ṣèjọba pé àwọn máa di post kan àwọn á di post mú àwọn máa rúlù jọba àwọn máa ṣe ìlú tó wà ní brain wọn nìyẹn kò sí nǹkan méjì. ìtàn fẹ́ gángan nìyẹn. ìtàn fẹ́ ọgán kò sí nǹkan méjì. ipò kìtàn máa gbà ní ìsìnbáyé irú wèrè tó sọ̀rọ̀ ní ìsìnbáyé òun lè jẹ́ pírẹsidẹ́ǹtì kí àwọn wèrè amúlélẹ́gbẹ̀ẹ́ náà kọ́ fúngbọ́n lóyè ọmọ àwọn tó ń lọ sí Sharia school yẹn Sharia law yẹn á fúngbọ́n lóyè kọ́ máa di post mú wọ́n máa wá ṣẹ̀ òṣèlú lé wa lórí nítorí wọ́n fẹ́ nìyẹn kò sí nǹkan méjì. àwọn ẹni òfu ẹni àdánù. but agbóde máa panic tí àwọn Hausa wá wọlé síbẹ̀ again Fulani come to that post ó wà dangerous fún wa gan. Very dangerous. kó tó wá wọlé yóò ti lójú. yà tí Fulani bá yẹ wọlé sí post presidency yẹn padà again wàhálà ni kálukú gbọ́dọ̀ ti mọ ibi tó ń lọ kó tó dìgbà yẹn. because any person that is coming there again as Fulani man ó máa approve it. anybody gbogbo wa gbọ́dọ̀ tí mo bi tá à ń lọ before then gbogbo wa gbọ́dọ̀ tí mo bi tá à ń lọ gbogbo wa because àwọn ẹni yìí they are ready wọ́n ready láti bà nǹkan jẹ́ olórí burúkú. wọ́n ready o wọ́n dẹ̀ fẹ́ kó do kọ́ máa pààyàn kọ́ máa pa anybody kọ́ máa pààyàn kọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀ kálukú tí ń rìn fún kálukú tí ń rìn fún ìjù àti fíríjù ẹ ní wọn ẹ lọ bẹ́ orí ẹ̀ dànù. lójú wọn àti fíríjù. yes. free movement yẹn ti pọ̀ jù
ara ni wọ́n. ẹ̀dùn náà kò lè work Nàìjíríà náà kò lè work Nàìjíríà kò lè work tó bá work nílẹ̀ Yorùbá kò lè work bàbá kò lè work àwọn náà mọ̀ pé kò lè work. ẹja máa pariwo báyìí ọ̀rọ̀ kò lè work lélẹ̀. ká máa pariwo is the best náà ni ká máa pariwo náà is the best but kò lè work. population ṣe pọ̀ gan-an gbogbo Igbo gbogbo àwọn Kristẹni gbogbo àwọn hòtẹ́ẹ̀lì tó wà ń bẹ̀ gbogbo bar tó wà ń bẹ̀ restaurant wà ń bẹ̀ àwọn ni wọn wá close wọn down wọn bọ táwọn èèyàn ń jẹ ayé káàkiri ẹ lọ ẹ wọnú island kẹ lọ wo club tó wà ń bẹ̀ àwọn àgbà láyé. láfi gbọ́dọ̀ jẹ́ kí àwọn mùsùlùmí yẹn náà mọ̀ wípé gbogbo nǹkan yìí náà máa bá ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ní club náà. ok Nigerian brewery Guinness trophy tí wọ́n ta billions of ọtí every day àwọn alájú ilẹ̀ a máa wòran àbí. ẹ mọ iye alomọ táwọn Indian produce Nigeria mẹ́ẹ̀ ní Sango mẹ́ẹ̀. alomọ ògbódì àti gbogbo ẹ̀ tó ń produce. ẹ máa gbọ́ bàbá mi àwọn muslim ò wá mọ̀ wípé gbogbo nǹkan yìí náà máa bá ní wọn ò mọ̀. láfi gbọ́dọ̀ máa pariwo kájẹ́ kán mọ̀ because torí wọn ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wá ń sọ pọ́n fẹ́ bá ní mùsùlùmí ló pọ̀ ńbẹ̀ ta ló pọ̀ nínú àwọn akọrin ta ló pọ̀ nínú àwọn tó ń dá kílọ̀bù lẹ̀ mùsùlùmí ní hòtẹ́ẹ̀lì tó pọ̀ jù náà nílẹ̀ Yorùbá mùsùlùmí ló kọ́ gbogbo ẹ̀ náà dẹ̀ máa wó. Muslim náà ni Muslim ni wọ́n wàásù fún pé tẹ́tẹ́ tó ń ta yẹn kó máa lọ nínú. tán rówó gbà lọ́wọ́ ẹ̀. irú àwọn tó yẹ ká lọ́mọ wàásù fún nìyẹn. wọ́n rówó gbà lọ́wọ́ ẹ̀. irú Saheed Òṣùpá yẹn ká sọ pé ó máa jóná kó má kọrin mọ́. àní kan tiẹ̀ sọ fún pé kọ́kàn sọ fún pé tíṣẹ̀rí àlọ́ bá dé kò ní kọrin mọ́ lásán ó ti tó. ṣọ́ọ̀bù àkàdé kò ní kọrin mọ́. òun kan máa bẹ́ síta ni ó máa gbóhùn sí àwọn irú Àṣàkẹ́ yẹn orin kẹ̀. so gbogbo wọn ló yẹ kán ti sọ fún báyìí pé tọ gbogbo ẹ̀yin olórin o ṣé rí tán bá fẹ́ ṣòdodo ni ṣèbó yẹ kí gbogbo wọn jáde pé tọ irú kíní kan kà á jáde fáwọn èèyàn lórí TV irú kíní òfin ṣẹ̀ríà yìí kan kà á jáde fáwọn èèyàn lórí TV pé tọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TV o ṣẹ̀ríà lọ bó ṣe rí rèé o káwá wẹni tí ó gbà. àwọn bíi lọ́ọ̀yà adájọ́ gbogbo wọn ò ní níṣẹ́ mọ́ àwọn tó bá lọ Sharia school nìkan. gbogbo àwọn ọmọ ilé kéwù yẹn they are going for Sharia náà lọ́kọ́ Sharia lọ́kọ́ ní Arabic ní Egypt ní Saudi Arabia. wọ́n ti ṣẹ́rí kí n tàn sọ yìí wọ́n ti prepare sílẹ̀ already o dáadáa jẹ́ fún táwọn fojú tẹ́bẹ́lẹ̀ yìí. that is why they come online and crying. kíní kan. ẹ jẹ́ sọ àṣírí kan fún yín ṣe rí wọ́n rò pé wọ́n ti capture wa bẹ́ẹ̀ táwọn tó ń darí ilẹ̀ Yorùbá ṣé ó yẹ yín tán control ilẹ̀ Yorùbá àwọn tó wà insider understand. bàbá Ìjàyà ti sùn. ẹni kílódé fi paná ẹ̀ òun ni ọdún ìṣẹ̀ṣe tán gbé jáde yẹn ọdún ìṣẹ̀ṣe yẹn ó dùn wọ́n gan. ó dùn wọ́n o. pẹ̀lú bọ́n ṣe rí population yẹn. nǹkan tó bà ayé wọn jẹ́ nìyẹn wọ́n ti fẹ́ ṣe ní ayé Buhari but wọ́n sáré fi ọdún ìṣẹ̀ṣe ṣọ́ọ̀kì ẹ̀ pé ẹ mọ̀ kó onílù òní fẹ́ kó tú ẹ dẹ̀ máa wo from now in 10 years time now ẹ máa rí pé ẹni tó máa ń ṣe Muslim gojú wọn máa tì in 10 years time to this time. ìyá ìwé kìnnà ti sùn. so easy ni. kìíní kan lè mímọ̀ tó dá mi lójú ẹ wò ó dá mi lójú bí àdá the only way tí Sharia fi lè wà nílẹ̀ kó tó yé ni pé ká jagun káká àwọn jihadis wọn jáde kákó mọ́lé wọn lọ́wọ́ tọ́ba wá ń wìn gbà yẹn ọ wà lè ṣe Sharia bẹ́ẹ̀ pé ẹnìkan á gbé Sharia wèrè kan lé wa lórí kò lè possible. wọn lè bá jagun face to face. èmi wá wúre fún ìkan tí wọ́n ń ṣe náà ni wọ́n ń ṣe yẹn wọ́n á máa pa díẹ̀ ni torí àpọ̀jù wọn lọ. wọ́n á máa gba ìlú díẹ̀ á máa gba ìlú díẹ̀ ní tọ́wọ́ fún àṣẹ nìyẹn. wọ́n ṣe kékeré náà rí ẹ máa rí ọdún tó máa jáde lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn ní this year next year ẹ máa rí èrò bó ṣe máa pọ̀ lẹ́yìn eléégún pọ̀ nídìí Ọ̀ṣun pọ̀ nídìí Ògún àwọn èèyàn máa pọ̀ sí ni. àwọn Yorùbá ti yarí èṣù wì. àwọn wèrè ẹ lọ gbé òfin ara bọ̀. ẹ̀dẹ̀ wa báyé jẹ́ ìbọ̀rún jẹ́ bá gbogbo ẹ̀ jẹ́. mo kí gbogbo ilé o mo kí gbogbo ilé o
ẹ kú lé o. Yes sir, ẹ káàbọ̀ bàbá ẹ̀dá. Ẹ kú ọ̀rọ̀ ẹ jọ èmi ní ìbéèrè kan fún gbogbo ilé ni o. Ẹ jọ ṣé ẹ rò pé ètò ẹ̀kọ́ wa nílẹ̀ Yorùbá ta nílé ní tó ń kọ́ àwọn ọmọ wa ń sìn, ṣé ẹ rò pé without tábà báwo mo ṣe fẹ́ sọ tábà yí ètò ẹ̀kọ́ yẹn padà, ṣé ẹ rò pé a lè rọ́nà lọ ṣá? ètò ẹ̀kọ́ yẹn ṣì máa change. I can assure you that it máa change, but kó tó lè change a gbọ́dọ̀ ní either kí á pín or ká ní region government. Tá a bá ti ní regional government, school curriculum wa àwa tá a ní western region ló máa kọ́, federal ló máa kọ́ fún wa, so ó máa change ó sure 100%. Bọ̀yá ti máa pẹ́. Ṣùgbọ́n step yẹn ti máa pẹ́. But kí ló dé tí ò ṣe lè change yìí wọ́n fẹ́ ká wà ní Nàìjíríà, so káwọn mùsùlùmí ẹ máa gbọ́ bàbá mi, kí ló dé tí ò ṣe lè change yìí sìn? Kí ni ìdádúró tó wà? ẹ wọ federal government ló ń control gbogbo ẹ, federal ló ń control. But federal kan ló ń control ti north náà, Arabic náà kọ́ ẹ ní sùúrù ẹ farabalẹ̀. Federal náà ló ń control ti north, but ẹ bá lọ most schools ní north Arabic náà fi ń kọ́ wọn bẹ̀, even government schools èmi teach ń bẹ̀. So tẹ bá dẹ̀ lọ wo mo school ẹ ní Christian school lẹ́yìn ẹ̀dá Arabic kẹ̀. Bàbá mi mathematics teacher tó wà ń bẹ̀ tí mo bá ní Zamfara ní Gusau Arabic ló fi ń kọ́ wọn torí bẹ́ẹ̀ lọ bí sí. Ẹ máa gbọ́ Yorùbá dẹ̀ ni ẹ farabalẹ̀ Yorùbá ni bọ̀ ibẹ̀ náà bí sí, so ó gbọ́ Haúsá dáadáa, Haúsá ló fi ń kọ́ wọn. Ó sọ fún mi báyìí pé ẹ má jà lọ ibẹ̀ yẹn kọ́ mò ń lọ, so ibi tí mò ń lọ ni pé nǹkan tá à ń sọ pé kò ṣeé ṣe lọ́dọ̀ wa yìí wọ́n ń ṣe ní north, ètò ẹ̀kọ́ ẹ̀ lè lọ dá Christian school lẹ̀, ẹ̀ lè gbé our Mother Mary Holy of Mother Jesus nursery and primary school kẹ́ lọ dálẹ̀ ń Zamfara. Ṣèbí òfin Nàìjíríà náà ni. Àwọn gómìnà wa la máa pressure gbà yẹn. Èmi ò mọ̀ because ibi tọ́rọ̀ mi ń lọ ó dà pé ó ti yé bàbá mi, ṣe rí àwọn ẹjẹ́ ń gbẹnu dákẹ́. Ẹ lè gbẹnu dákẹ́ báwo, ẹ máa sọ̀rọ̀ ni. Ẹ lè gbẹnu dákẹ́, báwo lẹ máa gbẹnu dákẹ́ ní tó jọ kàn wá, ó dáa. Ẹ sọ̀rọ̀ bàbá yìí jọ. Ayé mo kí gbogbo àwọn èèyàn wa tó ń fi ara ṣiṣẹ́, tó ń fi gbogbo ẹ̀ ṣiṣẹ́, tó ń tú àwọn èèyàn wálẹ̀. Ṣùgbọ́n mo tún fi àsìkò yìí bẹ̀ àwọn tó bá súnmọ́ àwọn tó ń ṣe adarí ètò ìjọba àwa Yorùbá kàn jọ̀ọ́ ẹ̀yin ẹ wo àwọn ọmọ olóṣèlú wa, ọmọ olóṣèlú mélòó ló wà nù gbogbo wa lẹ́yìn tí gbọ́ pé àwọn ajínigbé yìí rí gbé parí. Ìka ni wọ́n ti ká àmọ́ wọn kúrò nílẹ̀. Ìran olóṣèlú mélòó náà ti rí gbé parí. Gbogbo kíní yìí ó ṣeé ṣe ṣẹ́rí tá a bá ṣe ibi tèmi ń lọ ní pé future kòtò la tún ti ń gbẹ́lẹ̀, a ti ń gbẹ́ kòtò lẹ̀ fáwọn ìran tó ń bọ̀. Nǹkan tá because àwọn ọmọ Sunday lọ́la báyìí ń sìn nílẹ̀ Yorùbá the same gbogbo nǹkan tá à ń kọ̀rẹ́ẹ̀tì náà sì tún kọ́ àwọn ọmọ mi mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn yé bàbá ètò láyé, bóyá kẹtún bá mi ẹ̀yin tẹ mọ̀rọ̀ gbélẹ̀ dáadáa kẹtún bá mi gbélẹ̀. Gbogbo nǹkan tá à ń kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn wa fún ìta ń ṣe ojú àwọn èèyàn wa sí òun náà sì tún máa kọ́ àwọn future generation Yorùbá lọ́la. So kíní yẹn mo máa ń rò ó pé because bó ṣe rí lójú tèmi bí ìgbà tá à move one step forward
àwa move 3 step backward ni bóyá kẹ́ ẹ tún bọ̀ ṣàlàyé ẹ̀ fún mi dáadáa kó lè yé mi ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ má bínú o bàbá ètò láyé ọ̀jọ̀gbọ́n ní ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa kó lè yé mi tó bá yẹ pé mi mọ̀ ọ́ rò bẹ́ẹ̀. bẹ ṣe ń wò tó yẹn bá wa ṣí ẹ fídíò. ó ti yé wa bá bá sọ̀rọ̀ àbọ̀rọ̀ fọmọlúàbí tó bá dénú àdòdìdì ẹ̀yin náà lẹ́ sọ ẹ̀dẹ̀ ti sọ nìyẹn ó ti yé wa bẹ́ẹ̀ so àníní àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé àwọn náà lè sọ sí bàbá wa ọmọọba ṣẹwà ń bẹ̀sà ọmọọba Kọ́mọláfẹ́ ṣọmọọba wà ń bẹ̀. ṣèbí sìn náà wọlé bàbá wa everybody ok everybody náà fẹ́ lọ gbé jáde. ọ̀dà bẹ́ẹ̀ eégún ilé mi ẹ káàárọ̀ ẹgbọ́n sókè àgbọ̀yìn. àwọn big boy máa kó wọn sẹ́yìn ní máa gbé ẹgbẹ́ fún mi máa gbé eégún yẹn mi fara mi. kí lẹ wí kí lẹ everybody. fara mi máa dẹ̀ gbé. ẹgbọ́n sókè bàbá wo Ògúntádé òun wà lórí ikọ̀ kan ẹgbọ́n sókè bàbá Ògúntádé ṣe wà ń bẹ̀ ẹgbọ́n sókè pẹ̀lú. eégún ilé mi èmi fẹ́ lọ gbé jáde ní màá dẹ̀ gbé. mo dẹ̀ máa káwọn èèyàn gidi àwọn èèyàn ńláńlá náà máa tẹ̀lé mi níjọ́ tí bá gbé. ẹ̀yà máa já ilé tó bá dẹ̀ máa gbá lóòka tó wá lórun ohun yí káwọn lo Kùránì káwọn lo òka. àwọn tó ń ṣe wọ́n ń lo oògùn ọ̀sán yìí iṣẹ́ ọ̀sán yìí wọ́n fi ń gbé aláàga. Mohammed tó gbé Kùránì wọn lọ́wọ́ kò kọ́ wọn lóògùn bẹ̀ ọ̀sán yìí tó kọ́ wa lóògùn wọ́n ń lo oògùn ọ̀sán yìí a máa fi gbàlàgà àwọn wèrè wọ́n ṣe dúró ti Kùránì wọn nìkan wọ́n bá aláàdúró bóyá aláàlè gbà wọ́n àwọn olórí burúkú wọ́n ṣe ní Mali ní on the 25 àwọn náà kóra wọn jọ wọ́n pè wọ́n ní JNIM jàmọ́ kínní kan àlù wọ́n ṣàdárúkọ wọ́n fẹ́ lọ gbàjọba wọ́n láwọn wá ṣàríà wọ́n fún wọn ṣàríà ní Mali wọ́n wá fẹ́ overthrow government yẹn pẹ̀lú support àwọn aráàta wọ́n ṣe launch àwọn 12,000 jihadists. 12,000. bẹ́ẹ̀ wọ́n ti pa gbogbo wọn báyìí o gbogbo wọn náà pa àwọn wèrè. àyà wọn máa já ojú wa tì wọ́n wọn àti máa fa àwọn àmọ́ bó ṣe ń lọ. ìbísà mọ̀ pé kò sẹ́ni tán bí ìyá ẹ̀ dáa àtó lè ṣe ṣàrí àwèrè wo mo sọ́rí gan-an. àrà mọ̀ pé kò lè easy. àwọn wèrè alátọ̀ ẹ́ pé èrè ní èrè ṣíbídì. táwọn èèyàn wá ṣàṣẹ wọ́n jí kó lójú ohun yẹn lòdì tó wá jí tán ọlọ́run ò lè mọ́ mọ́ ó ti bọ́ lọ́wọ́ wọn ó ti bọ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ ó ti bọ́. ló èmi náà kìlọ̀ àti gbọ́dọ̀ máa jíra wa náà ni gbà tó yín kù bẹ́ẹ̀. kí àwa gbọ́dọ̀ dákẹ́ for the next 20-30 years àwọn máa ṣe lọ ni àwa ò ní dákẹ́ bọ̀ ó ti bọ́ lọ́wọ́ wọn tábà wà mọ̀ pé àwọn alágbára báyìí kan kó bọ́ jáde kan jà èmi expect kan jà ká lè rí wọn pa dáadáa ẹ̀rẹ̀ máa ṣọ́ anybody tó bá ti ń pariwo sàárẹ̀ àlẹ́ kó tó yire ẹ ti mọ̀ pé ọmọ Fúlàní ni kò dẹ̀ sáwọn tó fẹ́ fi sàárẹ̀ àpá ju àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kó tó yire náà fẹ́ fi sàárẹ̀ àpá torí ẹ tó máa wà ní sàárẹ̀ àkọ́tù Fúlàní ni ṣífù máa mú Fúlàní ni. Bàbá Ògúnládé tó bá fi táwọn pípù tá à ń sọ̀rọ̀ wọn àwọn ará òkè ọ̀yà yìí tó bá fi ipe ṣẹ̀ríà lọ in Yorùbá land àbí 2027 re-election ṣó ti yé yín
bàbá Ògúnládé ṣóyè yín tó wá ní sharia law in Yorùbá land tàbí 2027 re-election kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀. tá bá ní sharia law in Nigeria, in Yorùbá land. àbí re-election. repeat ẹ̀ tún sọ. 2027 re-election ṣó ti yé yín báyìí. tá ní sharia law in Yorùbá land or 2027 election. wọ́n dágbò ẹ̀ wájú bí a máa lọ wa. ó ti yé yín. pé either ká gba sharia or 2027 election. tí ò bá yé yín ẹ gbàgbé ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣóyè ìfẹ́ no tún sọ mi understand nǹkan tó sọ dáadáa ni. ẹ̀yin tẹ̀ ń wo ṣó yìí wọ́n bèrè pé ìzí tó bá sọ fún Tinubu pé kí ṣàríà lọ wá sílẹ̀ Yorùbá àbí kán fún ní 2027 re-election wípé wo ni Tinubu máa mú ń bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò wá ẹ gbọ́ èwo ni bàbá wa dáàdì wa Àkànbí ọmọ olódò Sledgehammer èwo ló máa mú ní 2027 re-election pé ṣé a máa fi ṣàríà lọ sílẹ̀ Yorùbá o a dẹ̀ máa gbà kó wọlé 2027 tàbí ká má jẹ́ kó wọlé 2027 tó o bá ti gbà kí ṣàríà lọ kó wọlé Yorùbá ẹ̀yin tẹ̀ ń wà. Ọlọ́run fẹ́ mọyì ọmọ tí mọyì ìran tó ti dìde lẹ́yìn ìgbà tí Yorùbá dìde lẹ́yìn ìgbà tí Yorùbá dìde lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí mọyì ibi tó ti dìde tó ti go against ẹ̀sìn yìí ìbẹ̀rẹ̀ tí màmá tí máa ń sọ̀rọ̀ pé Yorùbá ní orírun ayé àwa la bẹ̀rẹ̀ ayé kì í ṣọ̀rọ̀ ẹnu oyè sákù ní zero ni bó ṣe ń lọ látijọ́ yóò ti padà síbi tó ti kú kó tún tó remove again oyè bí nǹkan bá dẹ̀ padà sí pìlẹ̀ dandan ni níjọ́ tí wọ́n ti ń lọ kiri tán ti ń gbà kiri tán gbà kiri tán gbà kiri tán gbà ẹgbà kiri gbà kiri wọ́n ti débi kókó nù. Oyè bí èèyàn bá ń mu ìrèké bọ̀ tó bá débi kókó ayọ̀ tiẹ̀ sọ́tọ̀ ni wọ́n ti débi kókó nìyẹn torí ẹ̀ ní kíní yẹn ṣe ń dùn mí ó yẹ ká fọwọ́ mú àwékìn yìí gan-an toró yí Ọlọ́run tó fi ní kó jásìkò tiwa Ọlọ́run tó ní kó jásìkò tiwa ní tó dá mi lójú ni pé Ọlọ́run ò lè rí wa gẹ́gẹ́ bí ọ̀lẹ àbí a ò tó ṣe tó bá jẹ́ pé a tó kíní yẹn ṣe ni kò ní fi sásìkò wa àwa tá a wá lásìkò yìí ó rí i pé àwa akin èèyàn alágbára èèyàn gbogbo wa ló kójọ sásìkò yìí so nígbà tí gbogbo wa bá wá jálágbára tá a níṣẹ́ tá a fẹ́ ṣe lásìkò yìí kí ló dé tí kálukú bẹ̀rẹ̀ sí. bá mi àwọn bíi Yétúndé àwọn bíi Yéwándé àwọn bíi Babándé àbí ṣé mo parọ́ ni. bàbá nǹkan tẹ́ sọ tẹ́ parọ́ mo fẹ́ bá kẹ́ ọ pẹ̀lú evidence IMF wọ́n sọ wípé 75% of the world resources deposited in Nigeria but àwọn ò fẹ́ ká mọ̀ ipe a ní capacity yẹn because they don't want us to be world power. fíìmù àti ìgbélé ike. ìyẹn ló ṣe máa ń kó owó lé wa lọ́wọ́ anytime tó bá sọ tá bá bẹ̀rẹ̀ kọ́bọ̀ nsọ màsáré kó lé wa lọ́wọ́ because 75% of the world gbogbo ilé ayé resources deposited in Nigeria IMF ló tàṣírí yẹn because tó bá jẹ́ ká mọ̀ we can become a world power wọn ò lè fẹ́ ká di world power so nǹkan tí bàbá yẹn sọ. ṣé evidence yẹn sí ètò láyé tó láyé ẹjọ́ mo fẹ́ ẹjọ́ thank you. ẹ lọ sórí YouTube kẹfíìsì náà ẹ kàn fi IMF regards the world resources in Nigeria agbèjáde fún yín. oye so mi ò mọ̀ di tí àwọn èèyàn wa a ní láti ṣiṣẹ́ gan iṣẹ́ gidi gan iṣẹ́ gan ni o oye la need láti ṣe need láti sinmi work upon work because ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ò rí bẹ́ẹ̀ o in tó yẹ kó ṣe ó ti ṣe
agbára tá à ń sọ yìí ó ti gbé ilé wa lọ́wọ́ tó lágbára yẹn torí ẹ̀ lọ́kàn tèmi ṣe máa ń balẹ̀ ọkàn mi balẹ̀ pa kí gbogbo ìran Fúlàní yẹnyẹn àti tó ti jagun rí àti tí ò jagun rí tí gbogbo wọn bá kójọpọ̀ tán bá dojúkọlẹ̀ Yorùbá wọn á kú tán ni ó dá mi ìyẹn kọ́kọ́ dá mi lójú pa ìyẹn jẹ́ ó fi èmi lọ́kàn balẹ̀ náà torí ikú tí ó pa wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tí wọn ò mọ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn wa gangan fúnra wa ní láti ṣiṣẹ́ ìwé nítorí. láyé nǹkan tẹ́ sọ yìí ìtàláwà ni ẹ mọ̀ pé Friday night ìtàláwà mo ò bá send evidence kan sí yín bí a ti bá wọlé this one Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ lẹ́yìn tí Àfọ̀njá tí ogun Fúlàní ṣẹlẹ̀ tí wọ́n mú bàbá lọ Atóyèbí ni ò jẹ́ kí ogun Fúlàní kó ilẹ̀ Yorùbá ní 1840 ẹjọ gbà ó lọ́n dá Mẹ́kà gbà ó lọ́n dá Saudi Arabia ń bò ní ìran Fúlàní ti rìn wá ẹ gbà wá ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ni bàbá ń sọ yẹ má yẹ kéèyàn kankan dúnkòkò mọ́ yín ẹ ṣoògùn tààrà ẹ ṣoògùn tààrà ẹ̀yin èèyàn dira kò sóògùn ka èèyàn kan ló wà ẹ ṣeun bàbá. Oye, I need láti work hard torí pé tá a bá fi ṣe ọlọ́wọ́ yọ̀ ń bọ́ kẹ́ àwọn èèyàn yìí àwọn tó face wa tí wọ́n face wa in department of Sharia law yìí wọ́n pọ̀ gan o torí pé true Sharia law yìí tá bá sáré gbìyànjú láàrin ọdún 10 tó kù fún wa tí agbára wo fi dé tí wọ́n bá fi lè sọ Nàìjíríà di Islamic country gbogbo oríire yẹn tìran oníran náà ni ó jẹ gbogbo oríire yẹn tìran oníran ni ó jẹ a ò tún wá ní mọ̀ pa alágbára kankan gan lọ́wọ́ torí pé ìran oníran ni ó mọ̀ jẹ oye so I need láti work hard ká ṣiṣẹ́ dáadáa ká kó àwọn ká fi kíní hàn àwọn èèyàn ọ̀rọ̀ Sharia law ọ̀kọ́ ló kàn wá kún orí ibú ni àtòfò àtàdánù ìyà ni oye ìyà ni kò sí èrè kankan tá a fẹ́ jẹ ńbẹ̀ òfin ìlú wa gangan òfin àṣà àti ṣe Yorùbá ó dáa ju Sharia law láti bí ìsìlọrin oye kódà òfin ìjọba gan tá a ṣe ń wò pé wọn ò tiẹ̀ tún ṣe tó gan pé tí òfin àṣà àti ṣe gan dáa jù lọ gan òfin Nàìjíríà gan dáa ju Sharia law lọ orí ibú àtòfò náà ń ṣe nu Sharia law náà bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n á ní káwọn ọlọ́pàá investigate ẹ̀ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n á ṣe investigation yẹn dáadáa àti tán máa ṣe autopsy àti tán máa ṣe lọ́sùn tán máa ṣe gbogbo ẹ̀ ìwọ ní kémi ó lọ wẹ́lẹ́rìí mẹ́rin wo olórí burúkú kan wá tí n bá ti rẹ́lẹ́rìí mẹ́rin kò sẹ́jọ́ àwo lọ ẹ̀yin náà gbé síra wọn dà ìwọ ní máa wẹ́lẹ́rìí mẹ́rin wèrè kan kí oye tí n bá ti rẹ́lẹ́rìí mẹ́rin kò sí investigation kò sí anything ẹlẹ́rìí mẹ́rin ni máa wá kí ibẹ̀ lẹ ti máa mọ̀ pé wọ́n fi kíní yẹn ṣe. láyé kíní yìí ti ń ṣẹlẹ̀ sẹ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ pé ká mójútó wọ́n pa màmá kan ní Ọ̀yọ́ Ìbàdàn ló ní Ìdó. wọ́n rí ibi tí ẹsẹ̀ ẹran táwọn ọmọ agbésùmọ̀mí yìí ti fi ẹran jẹ oko àwọ̀tẹ́lẹ̀ màmá wà ní gbogbo bẹ̀ wọ́n ní káwọn ọmọ olókùú lọ mú ẹlẹ́rìí wá níbi tí wọ́n ti ń fipá bá ìyá wọn lò pọ̀ kí wọ́n àti ibi tí wọ́n ti ń pa wọ́n. ẹ lọ wo ẹ̀rí tí mò ń sọ yìí lórí bàbá Lájí Abbas ẹ ṣeun. kí la fẹ́ fi iye Sharia law torí ẹ̀ ní gbogbo wọn ṣe múra kankan àwọn ọmọ tí wọ́n ń pariwo Sharia law yẹn Ọlọ́run ló mọ iye tán ń gbé fáwọn ọmọ olórí burúkú yẹn oyin mẹ́rin wọ́n dẹ̀ máa pariwo ẹ ní wọ́n máa wá fi ìjẹ́ mùsùlùmí tiẹ̀ tó jẹ́ yẹn wọ́n máa fi kó ẹ ní papá mọ́ra wọ́n máa fi kó ẹ ní papá mọ́ra wọ́n máa fi kú torí pé wọ́n nídìí ẹ àwọn èèyàn wá nídìí láti lọ máa yọ orúkọ wọn kúrò ní mùsùlùmí láti sìn lọ very fast about it a ní láti torí pé nínú nǹkan yẹn tá a máa fẹ́ ṣètò bóyá ká gba Sharia law àbá ní ìgbà kékeré lóhun tiwa wọn á tún lọ wo orúkọ pé òkè àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú kọ́ńtírì yẹn mélòó ni wọ́n orúkọ ẹ̀ náà máa wò online tá a máa ti wo orúkọ lọ gàràrà wọn ní mọ̀ pé wò ṣe Islam mọ́ nígbà tó bá sì ń jẹ́ Kasimu tó sì ń jẹ́ ẹrúkẹ́rú
abilala lẹ́nu wọn ò ní mọ̀ pé ṣe mùsùlùmí mọ́ náà wọ́n máa rò pé muslim yẹn when you still bear a muslim name. That is why gbogbo ẹni tó wà lórí Awakening kò yẹ kó kẹ́nìkan tó tí ò tí lọ change orúkọ ẹ̀. That is túmọ̀ pé a move nìyẹn. A move nìyẹn nínú tó yẹ kí ó bí Awakening ṣe le tó nínú tó yẹ kó ti jáde síta. Òun náà nínú tó yẹ kó ti jáde síta ni pé réètì tí àwọn èèyàn fi ń kà nínú newspaper wípé àwọn èèyàn change orúkọ wọn réètì yẹn ti high. Wọ́n ti kà jáde ni. Nínú tó yẹ kó ti jáde ni tó yẹ kó ti jáde kó ti gbàlú kan káwọn èèyàn máa bi àwọn léèrè pé kí ló dé táwọn èèyàn change orúkọ wọn àárí tracy center náà that means people are not changing their name so we need to work hard on this thing because ẹ má jẹ́ ká tara wa ọdún tó kù fún wa ò pẹ́ o. Ẹ̀dá lè ní agbára bẹ́ẹ̀ bá fi ọpọlọ sí agbára tẹ́ ẹ ní. Oye torí confirmation fídíò tí mo play yẹn mo mọ̀ pé agbára yẹn ti kúrò lọ́wọ́ àwọn èyìnbó ní spiritual realm lóòótọ́ ó ti bọ́ sọ́wọ́ Yorùbá ó dẹ̀ wà lọ́wọ́ Yorùbá báyìí lọ́kàn tèmi sì máa ń balẹ̀ pé kódà kan dìde lọ́la báwọn ń bọ̀ wá bá wa jagun kán ṣàdágbére ńlé kán dẹ̀ kọ wíìlì wọn lẹ̀. Ó yá. Oye so but náà pẹ̀lú gbogbo ẹ̀ náà we need to work harder a gbọ́dọ̀ sinmi lórúkọ Lárúbáwá yọ ọ́ dànù orúkọ èyìnbó gangan kí lẹ̀ ń jẹ́ fún ẹ yọ ọ́ dànù náà gbogbo tí ń jẹ́ orúkọ èyìnbó bóyá lójú ọ̀nà kìrìsìtẹ́nì ló fi gbà ni ìwọ náà béèrè pé báwo ni àwọn bàbá yín ṣe gba orúkọ yẹn látara àtijọ́ àti múná gbà mú wọn ìmí ìtàn máa fẹ́ gbà wọ́n síṣẹ́ wọn á ní kó lọ change orúkọ wọn sórúkọ kìrìsìtẹ́nì náà kan tó fún wọn ìdí tán fi gba orúkọ yẹn nìyẹn nígbà táwa dẹ̀ ti gbọ́n nísìn tí ìṣepẹ́ nìkan ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa làlẹ́ ẹ lọ́wọ́ mọ́ báyìí sìn ó ti gbàjẹ́ rẹ sọ́wọ́ ara rẹ ó ti wà òkè change orúkọ yìí dàkún ẹ jẹ́ change orúkọ yìí in tó kàn fún wa kọ́ rè mọ́ o in tó kàn fún wa kọ́ rè mọ́ o ẹ jẹ́ ká ṣiṣẹ́ o ẹ jẹ́ ká ṣe iṣẹ́ o ẹ jẹ́ á ṣiṣẹ́ gan torí pé iṣẹ́ yìí tá a bá mójútó dáadáa àwa náà láàrin kanéètì láwàá jẹ́ o bá rò pé ò ń ṣiṣẹ́ lẹ̀ fọmọ kan story ni o ìwọ náà ló wà gbogbo reincarnation ọ̀nà mẹ́rin ni reincarnation pín sí àkọ́kọ́ ni immediately àwọn kan máa reincarnate immediately àwọn kan after 3 days oye àwọn kan after 21 days àwọn kan after 41 days gbogbo reincarnation náà nù àwọn tó bá jẹ́ special being tó jẹ́ pé sóòlù tiwọn a máa ń fi wọ́n ṣe sójà ni àwọn náà máa ń wá ní century kọ̀ọ̀kan ẹ̀kan ní 100 years century kan tó máa ti wá ó tún di century míì kan tó wá àwọn yẹn àwọn sójà nìyẹn tó ṣe pé ó máa ń ní a particular work tó máa wá ṣe ẹ báyìí wo bí ọ̀rẹ́ mi ìwọ náà ló padà á jẹ nǹkan rẹ bó ṣe dá ń sìn ìwọ náà ló máa wá jẹ in tó wá fọ́nì ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá ń reincarnate náà inú ẹbí yẹn ló pọ̀ jù sí more than 70% inú ẹbí yẹn ló máa ń reincarnate sí ẹlòmíì tó reincarnate tó jẹ́ ìyá tẹ́lẹ̀ á reincarnate padà wá lọ́mọ gbogbo nǹkan yẹn làwọn bàbá wa ti study náà fi máa ń sọmọ ní Babátúndé náà fi máa ń sọmọ ní Ìyábọ̀. kò láyé ẹ mú mi kí ló dé tẹ́ fẹ́ máa tú àṣírí àwọn kan. kọ́ lè mọ̀ ní. ẹ ṣọ́ra yín o ọmọ ọba ẹ káàbọ̀. oye báyẹn so torí ẹ gbogbo àwọn assignment yẹn làwọn bàbá wa ti ṣe kí lẹ rí bàbá ọmọọba ẹgbọn sókè. kí yín ni mo kẹ ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìjẹkúwájú kò ní síwá kò ní rẹwà Allah ló máa give up ẹjọ mi lè ka orúkọ àwọn tó wà lókè yẹn torí mò ń drive ni. ọmọ Yorùbá máa ń ṣe wá lórí reincarnation yẹn kí n sọ history títí